Mo kí gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé, gbogbo ibikíbi tẹ́ ti ní àǹfààní àti máa wò mí. Bí mo ṣe máa ń ṣe ládùúrà wípé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Ire, ayọ̀ àti àánú á fi lé gbogbo wa ṣe ibùgbé. Ní fi ọwọ́ wa gbọ́mọ sí. Gbogbo ohun tó ń mí àti èyí tí ò mí nínú dúkìá wa kò ní fi wá sílẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ níṣe mi, àlàáfíà yín ló jẹ mí lógún. Ẹ sì mọ̀ wípé èyí tó dáa ni mo máa ń mú wá fún yín. Bẹ́ẹ̀ ni kẹ́yìn náà máa like, máa comment, kẹ́ sì máa share. Ẹ share, ẹ subscribe. Nínú subscription tẹ́ ń ṣe, bẹ́ẹ̀ ṣe ń subscribe sí channel mi, tẹ́ ń follow mi, òun ni kóríyá tèmi náà. Àgúnmu òwò ni. Subscribe to my channel. Òun ni àgúnmu òwò fún èmi. Ẹ follow mi, òun ni kóríyá fún mi. Ẹ ṣé mo dúpẹ́. Ǹjẹ́ mo sọ wípé ẹ̀bẹ̀ àwọn àgbà òun mo mú wá lónìí. Ẹ ti mọ̀ wípé kò sí bá ó ti ṣe láyé tí a ní fi ti àwọn ìyá ṣe. Kò sí bó ṣe jẹ́ èèyàn láyé tí ò ní júbà àwọn àgbà. Kí ni nǹkan tí a máa lọ wá? Kí ni àwọn èlò iṣẹ́ náà? Ẹ lọ bá mi wá owó ẹyọ, èyí tí kò lújú. Ẹ wá ìhó àgbò, igbá ìjàpá, ìkarahun ìgbín. Ewé àjẹ́òbàlé, ọṣẹ dúdú. Ẹ wá gún pọ̀. Ẹ gún kókó náà dáadáa. Ẹ pò mọ́ṣẹ. Ẹ wá kó sínú òkè. Owó ẹyọ òun ni kẹ́ fi tẹ ọ̀sà méjì lé ọṣẹ náà lórí. Ó di wíwẹ̀. Wíwẹ̀ rẹ̀, aago 12 sáago 1 lẹ máa wẹ̀. A kì í wẹ̀ ní balùwẹ̀. Ìta gbangba láti wẹ̀. Tẹ́ bá ti wẹ̀ tán, ẹ má bojú ẹ̀yin o, kẹ́ má bàa fara káṣá. Ó di lé wì. Tẹ́ bá ti ń wẹ̀, ó ní gbólóhùn. Ẹ ní, ẹ̀yin ìyá o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá mi. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Ẹnìkan kì í jẹun kó jẹ gbá. Ẹnìkan kì í jẹ àgbò kó jẹ hó. Ẹnìkan kì í jẹ̀gbín kó jẹ karahun. Ẹ má wo ohun tí mo ṣe. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àdúrà, ohun tó fẹ́, ohun tó fẹ́ nínú ayé ẹ, á jẹ́ fún yín. Ẹ má gbàgbé láti like, comment and share. Ẹ comment ohun tí ò bá yé yín, màá ṣàlàyé. Ẹ like, ẹ share fáwọn míì kan lè jàǹfààní ẹ̀. Iṣẹ́ tó dáa ń bẹ nínú fọ́nrán mi. Nínú ìkànnì yìí, iṣẹ́ tó dáa lẹ́mọ̀ rí. Nítorí ohun àjogúnbá tiwa ni. A ní fi kan pé èjì. A dẹ̀ ní fòlòlò fọ́hùn. Gbogbo ohun tí n bá mú wá fún yín ẹ gbà bẹ́ẹ̀. Àjogúnbá ni. Ẹ subscribe. Ẹ follow mi ní YouTube channel. Follow òun gangan ni àgúnmu òwò.
òun gangan ni kóríyá fún èmi. Ẹ ṣé mo dúpẹ́. Títí dìgbà míì, bùú ẹmu bùú ògùrọ̀ àní gbọ́ bùú àgbo láṣẹ bá mi Èdùmàrè, nítorí àní ṣàárẹ̀ kókókó lára ọ̀tá ń le, ẹnìkan kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́. Ó dìgbà.